káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojúléṣẹ́ DFTV Yorùbá Benin tiwa. A ní ẹ ti mọ orúkọ ti tèmi, mi ò nídìí kí n dárúkọ ara mi mọ́. Àmọ́ àlejò wa tí a ní sí ojúléṣẹ́ DFTV Yorùbá Benin, èmi ò tí ì mọ orúkọ wọn, ẹ̀yin gan ò tí ì mọ orúkọ wọn. Ẹ bá wa dá orúkọ yín fún àwọn ará ilé bọ́dà wa. Ẹ ṣeun gan olóòtú, mo dúpẹ́ lọ́dọ̀ DFTV, mo dúpẹ́ lọ́dọ̀ olóòtú mi lọ́pọ̀lọpọ̀. Orúkọ tèmi ni Saheed Bello tí gbogbo ayé mọ̀ sí Aríkútakú Baba Bilisi. Ọpẹ́ ni fún Ọlọ́run, bọ́dà wa Saheed Bello. Saheed Bello òun ni orúkọ bẹ́ẹ̀ mi gan ṣe ń gbọ́ ní o, Saheed Bello. Àní ipa wo ni ẹ̀yin kó lára iṣẹ́ tí à ń sọ yìí? Ṣé òṣèré orí ìtàgé ni ẹ̀yin ń ṣe ni àbí fíìmù náà ni ẹ̀yin ń ṣe àbí èwo lẹ ń ṣe nínú méjèèjì? Ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnà náà fún àwọn aráalé. Ẹ ṣeun gan olóòtú, kéèyàn tó lè ṣe fíìmù yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rí eré ìtàgé. Eré ìtàgé làgbà fíìmù, méjèèjì náà ni àkópọ̀ tí à ń ṣe. Èmi sì ni olórí ẹgbẹ́ Máṣọ̀tẹ̀ tí gbogbo èèyàn túmọ̀ sí Olúwo. Ẹ ń gbọ́, à ń ṣe fíìmù lọ́pọ̀lọpọ̀, àtúnṣe eré ìtàgé ní bó ti tọ́, bó ṣe yẹ tá a sì ń kó ọ̀pọ̀lọpọ̀ ipa nínú ẹ̀. Bọ́dà wa Saheed Bello, ẹni wípé olórí ẹgbẹ́ Máṣọ̀tẹ̀ òun ni wọ́n ní kó Máṣọ̀tẹ̀ o, ọ̀tẹ̀ ò dáa rárá. Ẹ jọ̀ọ́ ẹ tún sọ fún wa lẹ́ẹ̀kan sí látara àwọn iṣẹ́ tí ẹ sọ wípé àwọn ń kópa ní inú ẹ̀ yìí, ǹjẹ́ ẹ̀yin ti rí àwọn ìṣòro ráńpẹ́ kan ní ẹnu iṣẹ́ yìí? Ẹ ṣeun gan olóòtú, tí a bá ní àárí ìṣòro irọ́ ní apá, ṣùgbọ́n tá a bá wo ìrònú ikún ó yàtọ̀ sí tọ̀kẹ́rẹ́, ìrònú ọ̀kẹ́rẹ́ ó yàtọ̀ sí tèkété, ìrònú gbogbo wa ò lè lọ bákan náà. Ẹ rí wípé èkété ó fàjà lẹ̀ ṣe lé, ẹ wá rí ikún igbó ló fi ṣe lé tiẹ̀, ọ̀kẹ́rẹ́ wá forí igi ṣe lé. Ìrònú tí kò wá máa rò nípa àdáhùn tá à ń bá pàdé níṣẹ́ yọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ohun tó yẹ tèmi ò rí kọ́ lè yẹ nìkejì lè rí, ṣùgbọ́n àwọn aṣíwájú wa ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Pàtàkì jùlọ ohun tèmi ní kókó tí ń fẹ́ sọ ni pé àwa ọmọ Yorùbá ẹ jẹ́ adi àṣà wa mú ní kókó o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ti sọ àṣà nù, a gbàgbé ìṣẹ̀ṣe, àdáyébá ní ìṣẹ̀ṣe, a ò mú ìṣẹ̀ṣe ní kókó. Ìyẹn jẹ́ kínní. Ẹ̀kejì ni pé èdè abínibí wa gan tó wá sọnù. Àwa fèdè wálẹ̀, à ń fi èdè elédè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nítorí ká lè jẹun. Ibi kankan ló ti wọ́ wà nígbà tó jẹ́ pé àwa la ní góòlù lọ́dọ̀ tá à mú nǹkan wa ní kókó, tá à gbé èdè wa lárugẹ, tá à pè ní pàtàkì. Tá a bá wo ìlú tá a wà yìí, ìlú Àjàṣẹ́ ni wọ́n ń pè é, àwọn eégún ń pè ní ìlú Ọgbónu. Tá a bá lè fi yaṣẹ́, kàkà tó jẹ́ pé àwọn elédè tiwantiwa tó yẹ kí wọ́n bá ara ṣẹ́ wa tí à ń yà, wọ́n hàn ní ìrà ká tó pe location, ká tó kóyàn lọ sóko, ká tó di pé àyàṣẹ́, kí wọ́n tó dé iṣẹ́, ká tó tẹ pálí, ká tó tẹ fíìmù, ọ̀pọ̀lọpọ̀ ìrònú, ọ̀pọ̀lọpọ̀ wàhálà, ọ̀pọ̀lọpọ̀ ìdààmú. Tá a bá wá ṣe gbogbo eléyìí tán tí fíìmù wa dọ́gba tán àti wá ta wá di ìrònú, kí ni dé tí fi ń rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àwa ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ sí ara wa? Tí a bá wo Nàìjíríà, àwọn làkọ́ bí àwa làbí kẹ́yìn ọmọ, wọ́n lẹ́ ṣe wájú ní tẹ̀yìn wò. Iṣẹ́ Nàìjíríà láwò la fi ń kọ́ ṣe. Bí Nàìjíríà bá yaṣẹ́ lẹ́ni, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní rẹ̀ yàrá iṣẹ́. Báwa bá ya tiwa lónìí nísìn, irọ́ ni o, báwa bá ti yà sí ègùn àti ìjẹun, àdánwò àkọ́kọ́ nìyẹn náà olóòtú. Ó mà ṣe o. Ẹ ṣeun bọ́dà wa Saheed Bello. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu àlejò mi, bọ́dà mi Saheed Bello ni. Ẹ̀dùn ọkàn wọn òun ni wọ́n ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí. Wọ́n sì tún fi ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti òye wọ́n tún fi kọ́ wa. Gbogbo bí tí ẹ ṣe wá gbọ́ lẹ́nu wọn yìí, ẹ jẹ́ ká mú lò ní òkúkúdùn kó lè rí bí tí ó ṣe yẹ kó rí. Bọ́dà wa Saheed Bello, agbọ́ àlàyé ní ọlọ́kan ọ̀jọ̀kan. DFTV Yorùbá Benin, kí ni èròǹgbà ọkàn títí yín sí DFTV Yorùbá Benin? Kí lohun tí ẹ lè rí sọ fún wa gẹ́gẹ́ bí àmọ̀ràn? Ẹ ṣeun gan olóòtú, wọ́n ní iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe tó bá ti jẹ́jẹ́ níyàn, tá bá ti ṣe tá bá ti fi lówó lọ́wọ́ yẹn ti dàyàn mọ́. Ọlọ́run kí ó dáàbò bo àwa àti DFTV. Èbí tẹ̀ ti fẹ́ ṣíwọ́ nítorí nínú mọ́sálásí wọ́n ní bàbá rí wítìrì tá a bá ti rí ìṣá ìkò ìpè tó gbogbo wàhálà ìgán tẹ̀ ti wá sún wa. Kódà mo ronú lórí fíẹ́ wa mọ́júmọ́ ẹ̀ nígbà tí mo wá rí DFTV lénìí, ìfọ̀kànbalẹ̀ ńlá ṣẹ̀ṣẹ̀ wá gerí ẹ̀mí mi pé iṣẹ́ yìí ó tún ní ìtẹ̀síwájú fún wa. Ọlọ́run mọ̀ ràn DFTV lọ́wọ́ o, iléeṣẹ́ yín ò ní jóná o, mọ́tò yín ò ní takú sọ́nà o, ìrànlọ́wọ́ Olódùmarè ó mọ̀ bá yín o, gíga báyìí là ń bọ́jọ́ gíga la máa bá yín o, lọ́lá Olódùmarè àti lọ́lá ìṣẹ̀ṣe
lọ́lá ànábì àti ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àmín lórúkọ Jésù. DFTV Yorùbá Benin tiwa ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu àwọn olólùfẹ́ wa òṣèré orí ìtàgé ìlú Benin. Alẹ́ gbogbo bí tí wọ́n ṣe sọ bí wọ́n ṣe wí ẹ jẹ́ ká mú lò ní òkúkúdù kí ẹ jẹ́ ká dìde ká fi ọwọ́ sowọ́pọ̀ ká ràn àwọn ará wa yìí ká ràn wọ́n ní ọwọ́. Wọ́n ní ìrànlọ́wọ́ òun ló tọ́ sí wa o ní ìlú Benin. DFTV Yorùbá Benin tiwa.